Ibrahim Owóṣeni balógun onígẹ̀lẹ̀dẹ́ tìlú Ọ̀tà à ń ṣọdún mẹ́ta tí Kábírù gba adé lónìí. táwọn gẹ̀lẹ̀dẹ́ bá fẹ́ jáde kí làwọn kan tẹ̀ mọ́ kọ́kọ́ ṣe kí wọ́n tó jáde. ẹ̀fẹ̀ la máa kọ́kọ́ ṣe lọ́jọ́ bàbá ṣẹ̀fẹ̀ nírú ìní gẹ̀lẹ̀dẹ́ ajó lọ́la à ń ṣẹ̀fẹ̀ yẹn lóru mọ́jú ni nírọ̀lẹ́ báyìí ló ń gẹ̀lẹ̀dẹ́ ń jáde. ọkùnrin nìkan ló ń gbé gẹ̀lẹ̀dẹ́. nígbà tá a rọ́yàn wájú yín ni àròkóbìn náà. bí àṣà ni bí a ṣe ní òrìṣà akọ bẹ́ẹ̀ la ní tabo nítorí pé obìnrin ló ní gẹ̀lẹ̀dẹ́. ìdílé tó ń gbé ìdílé Fálọlá Àgọ́gbó ìdílé Amadu Aforílakú Amadu Akírẹ̀mí ìdílé oríṣiríṣi ìdílé ló ń gbé. mo wá gbàdúrà fún gbogbo wọn léèdì aṣọ ọdún mẹ́ta kábíyèsí èmi ìyáláṣẹ jẹ́nẹ́rà mo ṣàdúrà fún gbogbo gẹ̀lẹ̀dẹ́ wípé gbogbo òde tó bá lọ wọ́n máa lọ re wọ́n máa bọ̀ re àwọn akọ́gi àwọn abogi wọ́n máa lọ re wọ́n máa bọ̀ re àwọn aròrúwá wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ṣẹ nǹkan ò ní ṣe wọ́n ò ní sọ̀rọ̀ kọ́ pẹ̀jẹ̀. orúkọ mi ni Akínrẹ̀mí Lateef Ìdòwú Chief Akínrẹ̀mí èmi ni president gbogbo ẹgbẹ́ onígẹ̀lẹ̀dẹ́ ìlú Ọ̀tà yìí ní tilé toko. ní ìlú ti Ọ̀tà yìí ó ní àwọn ìdílé tó jẹ́ onígẹ̀lẹ̀dẹ́ ni wọ́n tá a dáyé bá pé àwọn ìdílé léyìí onígẹ̀lẹ̀dẹ́ ni wọ́n tá a bá lọ wọn irú ẹ̀ ní ìdílé tiwa onígẹ̀lẹ̀dẹ́ là wá. ìdílé àwọn ìyá onímọ́sà nílùú Ọ̀tà onígẹ̀lẹ̀dẹ́ ni wọ́n ìdílé Agbẹ́gi nílùú Ọ̀tà onígẹ̀lẹ̀dẹ́ ni wọ́n ìdílé Aforílakú onígẹ̀lẹ̀dẹ́ òun ni wọ́n ìdílé àwọn Dàda Sàrúmọ̀ onígẹ̀lẹ̀dẹ́ ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kábíyèsí adé apẹ́ lórí ẹ̀ bàtà apẹ́ lẹ́sẹ̀ ìgbà ọdún kan ló máa jẹ́ ọmọ àlà ìyàwó ò ní kú mọ́ lórí bẹ́ẹ̀ ló máa rí ìlú Ọ̀tà ìyá tòrò gbogbo ẹ̀ tẹ́ wá bá àṣẹyẹ àní ṣe yìí láṣẹ mọ́ àá ṣe púpọ̀ ń bẹ̀ o ilé àtọ̀nà yín á dá o bẹ́ẹ̀ ṣe filé sí láyọ̀ àtàlàfíà bẹ́ẹ̀ lè máa bá lé o ẹ ṣé o ẹ kú ìdìde o.